بمحمد 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 قيل لي ماذا يشكك في الورى فأقول إني عاشق لمحمد أعمالنا بين القبول وردها إلا صلاة على النبي محمد بمحمد 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 مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخالق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخالق كلهم إما دالكو النبي ومحمد lábí kí ìwọlé bàbá wa àgbà ìmáàmù àgbà nílùú Ọ̀fà a kí ìwọlé wọn pẹ̀lú máa dárúkọ ànábì Muhammadu ọ̀kan gbòógì làwọn náà nínú olólùfẹ́ ànábì. à ń kí ìwọlé bàbá wa ìmáàmù àgbà fún tilétoko tọ̀fà àti gbogbo ìbọ̀lọ́ Marjanul Qadiriyya orí tí aṣíwájú mi bàbá mi Dr. Bube tún kọ káfí kí wọn Sheikh Muhyiddin Marjanul Qadiriyya Sheikh Muhyiddin Marjanul Qadiriyya Marjanul Qadiriyya Marjanul Qadiriyya Sheikh Muhyiddin Marjanul Qadiriyya Sheikh Muhyiddin Marjanul Qadiriyya. Torí kò lè létò pa tẹ́mọ́lẹ̀ gbogbo ẹni tó kù lójú agbo yìí láti ṣàpẹ́lẹ̀ bàbá Imam Offa bàbá Imam Offa lè ṣeun púpọ̀ gan-an kálákùn ká lọ jókòó gbogbo ẹni tó kù lójú agbo yìí láti ṣe àpẹ́lẹ̀ bàbá Imam Offa wọ́n ní ẹ mà ṣeun púpọ̀ torí bàbá wa grand commander tí wọ́n ń bẹ ń jókòó wọ́n láwọn yọ̀ǹda gbogbo yín pé káwọn náà wà á jókòó nísìn pẹ̀lú ògo Ọlọ́run. Sheikh Abubakri àwọn nù ní science of the Quran Ọlọ́run ní fi yín lẹ̀ arọ́láhùn bàrùbá bàbá fìlà kò sí ntọ́kù tí ojú agbo yìí ń retí ju kí bàbá wa kí wọ́n rí bí jókòó kí gbogbo àwọn tá à ń ṣàpọ́nlé wọn náà káfílẹ̀ lọ jókòó ájì ọba lówù ẹja gbẹja pọ̀ ní o mo kì í kàn pa Ọlọ́run mi bẹ́ẹ̀ mẹ́ Sheikh Ali kàn pa Ọlọ́run bàbá ń fa àgbà wọ́n bẹ́ẹ̀ mẹ́ tọ́ ọba Imam Offa ta torí ẹ̀ ṣàpọ́nlé